ètò bàbá ètò lórí Orísun gbogbo bí sanwó mi nínú ilé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Aláwùrábí, ọba tó mú wa lọ lọ́sẹ̀ tó kọjá. Kábíyèsí aládé mímọ́ aládé ńlá tó mú wa padà wá lọ́sẹ̀ yìí. Ẹ̀yin náà mọ̀ wípé ìwà wa kọ́ ìṣe wa kọ́, ó wu Ọlọ́run ọba ni. Ní gbogbo ọ̀nà ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé àdúrà máa ń gbà. And nínú ọ̀sẹ̀ yẹn jẹ́ kí gbogbo wa ká ṣe kíni kí ìjímèrè wa kó ṣọ́gbìgbùn kó má bàa gògè aládé. Àlejò mi ti wà ń kalẹ̀ nílé agbára, ṣùgbọ́n kí tó wá fi àlejò mi wọ̀nyí ká tó lọ sílé agbára. Ẹ̀yin náà mọ̀ pé kò sí ní ká má bára wa sọ ọ̀rọ̀ ìyànjú kan àbí méjì. Ọ̀rọ̀ ìyànjú tí mo fẹ́ bá gbogbo wa sọ lénìí ó dá lérí ọ̀rọ̀ ẹnu. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹnu ti rán lọ sẹ́wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ ẹnu ló ti da ilé ẹ̀rú. Ọ̀pọ̀lọpọ̀ ní ó ti fi ọ̀rọ̀ ẹnu ba ilé ayé ara ẹ̀ jẹ́, bẹ́ẹ̀ náà ni ilé ayé àwọn ọmọ tó bí. Nínú ọ̀rọ̀ ẹnu èèyàn máa ń ka àgbákò, èèyàn máa ń rí àkóbá, èèyàn máa ń rí ìdààmú, èèyàn máa ń rí àìtẹ́gbẹ́. Ta ló mọ̀ bóyá ọ̀rọ̀ ẹnu téèyàn kan sọ, téèyàn kan gbọ́ ló ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ lénìí? Ta ló tún wá mọ̀ bóyá ọ̀rọ̀ ẹnu yìí ni ò jẹ́ kó rọ́mọ bí? Bóyá òun ló fa ìdààmú sínú ayé ẹ̀, àbí sínú ayé mi, àbí sínú ayé ẹnikẹ́ni. Nítorí ẹnìkan, nítorí ọ̀la, nítorí àwọn ọmọ wa, nítorí ọjọ́ alẹ́. Ẹ jẹ́ kí ìjímèrè wa kó ṣọ́gìgùn kó má bàa gùngì aládé. Ẹ jẹ́ ká ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa. Bí ìwọ ìyàwó bó ṣe ń sọ̀rọ̀ sí ọkọ ẹ ṣàkàṣàkà nínú ilé, tí wọ́n máa ṣe èpè fún ọkọ, tí wọ́n máa sọ̀rọ̀ síbẹ̀ ẹni pé ó wà ń bẹ̀ lọ́jọ́ tán bí. Bó tiẹ̀ bá wà ń bẹ̀ nǹkan ìyẹn wá ní kíni. Ọlọ́run ti fi gbogbo ọkùnrin pátápátá ti fi wọ́n ṣe orí lé wa lórí, ó ti fi wọ́n ṣe adé orí àwọn obìnrin. Ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún wọn nítorí pé orí ni wọ́n, kò sí ni wọn ò ní dẹni ilẹ̀. Ẹ jẹ́ ká ṣọ́ ọ̀rọ̀ ẹnu sọ sí wa torí pé àmọ́ ìgbà tí áńgẹ́lì aláṣẹ ń kọjá tẹ́ pé ọ̀rọ̀ tó sọ sí ọkọ yẹn á dẹ̀ ṣe àmì sí á dẹ̀ rí bẹ́ẹ̀ fún un. Ìwọ kọ́ ìyàwó tó ń sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ ṣàkàṣàkà bí ẹni pé èèyàn kọ́kọ́ ló bí, bí ẹni pé kò ló bí, bí ẹni pé ó bẹ̀bẹ̀ wá fẹ́, bó tiẹ̀ bẹ̀bẹ̀ wá fẹ́ ń kọ́. Ẹ jẹ́ ká pọ́n obìnrin gẹ̀gẹ̀gẹ̀ nítorí pé ẹ wò ó gbogbo ẹ̀yin àgbàlagbà tọmọdé máa fi sọ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà ẹ bá ń fi tàgbàlagbà gbá obìnrin ló ní ilé ayé. Ọkùnrin tó bá fẹ́ ṣe eré, tó bá fẹ́ lọ síwájú, àwọn kan máa ń sọ wọn pé behind a successful man there's always a woman. Wo pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ mẹ́ni tó bá tabà kó má fi ṣèbínú mọ̀ pé ibi tí mi ò sọ dé òye yín. Ẹ dákun ẹ jẹ́ ká pọ́n àwọn obìnrin lé, ẹ jẹ́ ká fẹ́ wọn, ẹ jẹ́ ká gẹ̀ wọ́n. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ní àṣejù, ṣùgbọ́n ẹ jẹ́ ká tọ́jú àwọn obìnrin wa. Àwọn ọmọ wa ń kọ́, ṣé rí àwọn ọmọ kéékèèké yẹn káì, àwọn níyọ̀ ayé, àwọn ní ọjọ́ ọ̀la wa. Ẹ jẹ́ ká tọ́jú wọn, ẹ jẹ́ ká fún wọn ní attention, ẹ jẹ́ ká kọ́ wọn bọ́n ṣe ń sọ̀rọ̀. Ọmọ mi ò mọ̀rọ̀ sọ, akọ̀dédé sọ̀rọ̀ wà láwùjọ tó dẹ̀ lè jẹ́ àkóbá fún lọ́jọ́ iwájú. Ẹ wò ó bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà, ọmọdé ni mí o, tọmọdé mi máa fi ń sọ. Ẹ dákun ní gbogbo ìgbà ẹ máa bá mi fi tàgbàlagbà gbà. Eléyìí la máa fi lọ sílé agbára gbogbo tó ń wò mí nínú ilé lórí ètò bàbá ètò. Ẹ wò ó ẹ dákun ẹ bá wá nǹkan fìdílé o nítorí pé lórí ètò lénìí a máa kọ́gbọ́n, a máa kẹ́kọ̀ọ́. Ẹ̀yin náà mọ̀ lórí ètò bàbá ètò a máa kọ́gbọ́n ni. Ẹ jẹ́ ká lọ sílé agbára gbogbo tó ń wò mí nínú ilé. Ẹ mú nọ́mbà, ẹ mú nọ́mbà nítorí pé lénìí ó máa ga jù. Ẹ kú dédé àsìkò.